tí wàá rí nídìí owó pàjáwìrì kíákíá láàrin 2 to 3 hours ò tára ẹ̀ dẹ̀ mọ́ tí ò sí dì lára ẹ̀ tí ò sí pé jàkárì wọ́n ń kọ́ ẹ lọ́rùn àbí nǹkan kan ń ṣe ẹ́ tó dẹ̀ ní ẹ̀yọ̀nù tó powerful dáadáa tó dẹ̀ ní múlẹ̀ dáadáa tó dẹ̀ rí nídìí owó kan pàápàá iṣẹ́ ni mo fẹ́ wọ́n gbìyànjú ẹ̀ àṣírí ibò kíákíá ni. ẹ wá wá ewé ìyálóde funfun 9 ọkùnrin nìyẹn o 9 ni wàá mi wá tí ò lójú ẹ mo ṣe já báyìí mo já mọ́ igi ẹ̀ wàá fi 5 tẹ́lẹ̀ 5 ló máa fi tẹ́lẹ̀ òun mo ṣe ń ṣe o wàá fi 5 wàá fi tẹ́lẹ̀ òun mo ṣe ń ṣe bẹ́ẹ̀ wàá fi 5 tẹ́lẹ̀ àfi tẹ́lẹ̀ nu apẹ o lè lo pọ́ọ̀tù tó ní sílé wàá fi 5 wàá fi tẹ́lẹ̀ inú apẹ báyìí tó bá ti já má yẹ̀wò kan lẹ̀ o òun 5 yẹn ló máa fi tẹ́ inú apẹ bí mo ṣe tẹ̀ yìí mo ṣáà rí mo ṣe ṣe bẹ́ẹ̀ orí mo ṣe ń ṣe wàá fi 5 yẹn tẹ́lẹ̀ inú apẹ wàá kó ẹyin agric 3 wàá kó lé lórí jẹ́ kó fara kanra wọn kó forí kanra wọn bẹ́ẹ̀ wàá kó lé lórí tó bá ti ṣe bẹ́ẹ̀ wàá wá fi 4 tó kù wàá fi bò lórí báyìí 4 tó kù wàá fi bò lórí mo ṣe ó ṣáà rí mo ṣe ń bò lórí bẹ́ẹ̀ wàá fi bò lórí tó bá ti fi bò lórí má bomi sí o kò fómi o wàá wá gbé kaná wàá gbé kaná láàrin 10 minutes ó ti jiná tó bá ti jiná bẹ́ẹ̀ sọ sórí òṣùká wàá sọ sórí òṣùká tó bá tutù wàá bu ẹ̀yìn ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà gẹ̀gẹ̀ là ń gbẹ̀yìn adìyẹ káyé fowó gbé mi gẹ̀gẹ̀ káṣírí mi bò ìyálóde ayé ìyálóde ọ̀run ẹ wá bàṣírí mi sówó ẹ bàṣírí mi sọ́lá ẹ bàṣírí mi sáà ìgbàlẹ̀ ọ̀rọ̀ kó lórí rántí mi kálàánú rántí mi ẹni tí mo mọ̀ ẹni tí mi ò mọ̀ kó rántí mi torí gẹ̀gẹ̀ là ń gbẹ̀yìn adìyẹ bí president gbẹ̀yìn adìyẹ á gbé gẹ̀gẹ̀ ó ti yẹ bẹ́ẹ̀ ẹnìkan ò mọbi tí ẹdìyẹ kọríkọ̀dé sínú ìyá ẹ̀ káyé má ṣírí mi káṣírí mi má tu o ìyálóde ayé ìyálóde ọ̀run á bàṣírí mi o àwa jẹ tó bá ti ń jẹ àkíyèsí má da èpo ẹ̀ sọnù má da èpo ẹ̀yìn ẹdìyẹ ẹ̀ sọnù ó yá jẹ sínú pọ́ọ̀tù yẹn tàbí pọ́ọ̀tù òfìsì inú ilé ẹ̀ ó lè lọ ní pọ́ọ̀tù wá sí ní ó lè lọ pọ́ọ̀tù wá sí ní tó bá ti jẹ sínú ẹ̀ bẹ́ẹ̀ èpo ẹ̀yìn ẹ̀ àti ewé tó kù sínú ìkòkò yẹn wàá wá da èpo ẹ̀yìn ẹ̀ sí wàá fún ìdásáré kan sí wàá jó tó bá ti jó lẹ́sẹ̀kẹsẹ̀ 14 lò ó àwọn tó máa ṣẹlẹ̀ láàrin 3 hours 2 to 3 hours àwọn tó máa ṣẹlẹ̀